Ẹ kú dédé ìwòyí gbogbo etí tó ń gbọ́ wa àti ojú tó ń wò wá ní ìkànnì amóhùnmáwòrán Lámúrúdu. Orúkọ tèmi ni Eniola Kumuyi. A mú ìròyìn náà wá sí etí ìgbọ́yín. Ẹ gbọ́ kókó ìròyìn náà. Atiku kan sára sí Fubara, àwọn ènìyàn ti ìpínlẹ̀ Rivers fún kíkọ ìbẹ̀rù. Àìgbọ́ra-ẹni-yé wáyé ní ìlú Kenya bí àwọn ènìyàn ṣe fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ nípa ìgbésẹ̀ láti yọ aṣojú ààrẹ. Ẹni tí ó ń ṣe ìpèsè irinṣẹ́ ìjagun ti ilẹ̀ Russia, Victor Buti, tí ó gba òmìnira ti dé padà sí okòwò rẹ̀. Ísírẹ́lì pààlà sí olórí àjọ ìdájọ́ àgbáyé tí a mọ̀ sí UN fún orílẹ̀-èdè lórí ìdáhùn sí ìkọlù ti Iran. Harris àti Trump ṣe àjọ̀dún ti ìkọlù Hamas ti ọjọ́ 7 oṣù kẹwàá lórí ìkọlù tí ó wáyé ní Ísírẹ́lì. Ìròyìn ní ẹ̀kúnrẹ́rẹ́. Igbákejì ààrẹ àná Atiku Abubakar ti kan sára sí gómìnà ìpínlẹ̀ Rivers Similaye Fubara àti àwọn ènìyàn ìpínlẹ̀ náà fún kíkọ ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rù òṣèlú àti ẹ̀tàn tó níṣe pẹ̀lú ìdájọ́ nípa títẹ̀síwájú láti yan olórí ní ìjọba ìpínlẹ̀. Atiku sọ èyí lòdì sí ìtàn tí wọ́n ṣe parí ti ìpínlẹ̀ Rivers. Láti bẹ̀ jẹ́ ká lọ sí ìlú Kenya. Àwọn tí ó fi ọwọ́ sí àti àwọn tí ó tako aṣojú ààrẹ ti ilẹ̀ Kenya ní àìgbọ́ra-ẹni-yé ní ọjọ́ Jímọ̀ nínú ìpàdé ìta gbangba lórí ìgbésẹ̀ yíyọ lòdì sí ìfẹ́ rẹ̀, èyí tí ó di mímọ̀ nínú àjọ tí ó rí sí yíyan àwọn ènìyàn sípò nípa ìfọwọ́sowọ́pọ̀ ṣe ìjọba nínú ọ̀sẹ̀ yìí. Ìgbésẹ̀ láti yọ Gachagua ni wọ́n dábàá rẹ̀ nínú àjọ tí ó rí sí yíyan àwọn ènìyàn sípò àti àwọn ará Kenya láti parí fọ́ọ̀mù agbègbè wọn. Láti bẹ̀ jẹ́ ká tún lọ sí ìlú Ísírẹ́lì. Ìjà tí ó wáyé ní Ísírẹ́lì wáyé látàrí bí àwọn ìgbìmọ̀ tí ó dúró de ìgbàwá Ísírẹ́lì fún ìkọlù lòdì sí Iran, èyí tí ó yin ohun ìjà olóró ní Ísírẹ́lì ní ọ̀sẹ̀ tí ó kọjá àti èyí tí ó ti Hezbollah àti Hamas lẹ́yìn. Àwọn ológun sọ pé ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní Gaza àti ìlú Diabala wó ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ní ọjọ́ ìsinmi, tí ó ń ṣe àpèjúwe agbègbè méjì bí Hamas ṣe pèsè tí ó sì darí àárín lára àwọn ará ìlú láì fi àrídájú rẹ̀ hàn. Victor Buti ṣe ìfilọ́lẹ̀ ti oníṣòwò ikú, ṣe ìpààrọ̀ ti ọdún méjì tí ó kọjá fún àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù inú àgbọ̀n Brittney Griner. Ẹni tí ó ń pèsè irinṣẹ́ ìjagun ti ilẹ̀ Russia, Victor Buti, tí ó wà ní àtìmọ́lé ní orílẹ̀-èdè Amẹ́ríkà tí ó sì padà ní ọdún méjì sẹ́yìn fún àmì ẹ̀yẹ agbábọ́ọ̀lù inú àgbọ̀n ti orílẹ̀-èdè Amẹ́ríkà, Brittney Griner ti bẹ̀rẹ̀ sí ta ohun ìjà ogun gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀nà wọ́ọ̀lù ní kété tí wọ́n rí orísùnmọ̀ kan náà. Àwọn ẹlẹ́ṣọ́ ààbò ti ilẹ̀ Úróòpù àti àwọn yòókù tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ náà. Ìwé ìròyìn sọ ní ọjọ́ ìsinmi pé Buti ṣe ìfilọ́lẹ̀ oníṣòwò ikú, ó sì ń gbìyànjú láti ṣe olùtọ́ ajé kékeré ti ogun sí Yemen tí ó ṣe àtìlẹ́yìn ti Iran, ìyẹn àwọn ẹgbẹ́ ọmọ ogun Houthi. Láti bẹ̀ jẹ́ ká tún lọ sí orílẹ̀-èdè Ísírẹ́lì. Mínísítà ti òkèèrè ti Ísírẹ́lì fi ẹ̀sùn kan Anthony Guterres fún ṣíṣe àtìlẹ́yìn àdó olóró, àwọn tí ń fi ipá bánilòpọ̀ àti àwọn apààyàn. Ó sì fi òǹtẹ̀ lù ú gẹ́gẹ́ bí ìríra nínú ìtàn ti àjọ ìdájọ́ àgbáyé tí a mọ̀ sí UN. Ààrẹ àná Donald Trump àti igbákejì ààrẹ Kamala Harris ṣe àjọ̀dún ti ìkọlù
tó lágbára jù lórí àwọn Júù láti Holocaust bí àwọn aṣojú ààrẹ ṣe ń pinnu láti ṣe ìkànìyàn tí ó kẹ́yìn ọ̀sẹ̀ nígbà tí rògbòdìyàn ní ìwọ̀ oòrùn àríwá. Hamas pa 600 ènìyàn pẹ̀lú 54 àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà, ó sì kó tó 250 ní ẹrú ní àsìkò ìkọlù àìròtẹ́lẹ̀ rẹ̀ ní ọjọ́ 7 oṣù kẹwàá. Báyìí ni a ó mú ẹnu dúró lórí ìròyìn lónìí. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Eniola Kumuyi. Ó dìgbà kan náà.